ẹ̀yin lọ̀rọ̀ bó bá ti bọ́lẹ̀ báyìí kì í ṣe kó mọ́. Ṣẹ́yìn náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí ọmọbìnrin tó pe Mobimpe lágàn tó sì ní kó jẹ́wọ́ ohun tó fi lé ọmọ rẹ̀ ṣe. Èyí sì ni ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ àti èsì tí Mobimpe gangan ti wá fọ̀ síta báyìí o. Kódà ọmọbìnrin ọ̀hún ẹ̀ wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí i lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí tó Folúkẹ́ Dáramọ́lá òun náà ti gbóhùn sókè láti tú àwọn àṣírí tó mọ̀ nípa ikú tó pa Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà tó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn ìràwọ̀ òṣèré ni. Eléyìí lágbára lọ́pọ̀lọpọ̀, gbogbo ẹ̀ pátápátá lèmi ó máa gbé yín débẹ̀ tó. Ṣé ẹ ti gbọ́ ohun tí Mobimpe tó tún ṣe fún àwọn ìbẹ́ta lórí ayélujára lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bí a ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí? Èyí sì ni ohun táwọn èèyàn tún ń gbépò yẹnu nípa rẹ̀ wípé eléyìí mà tún kọ yọyọ, ó tún yàtọ̀ ó tọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí òun mà ní àwọn ẹbí Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà ni wọ́n ti tú fún Kúnlé Afọ́ọ̀dù nígbà tó lọ ṣe àbẹ̀wò sí ìdílé rẹ̀. Èyí sì ni gbogbo àwọn àṣírí ọ̀hún tó ti tú síta tó kódà Kúnlé Afọ́ọ̀dù kò tún wá dúró síbẹ̀, ó tún tọ onídìrí rẹ̀ lọ, ìyẹn táwọn olóyìnbó máa ń pè ní hairdresser. Èyí sì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ eléyìí tí onídìrí rẹ̀ yìí, èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọmọṣaléwá, èyí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí èyí tó tú síta tó sì ti yànnàná gbogbo ẹ̀ lẹ́yọ ẹyọ báyìí lórí ayélujára. Gbogbo ẹ̀ pátápátá òun ni màá máa gbé yín débẹ̀. Ẹ rọra bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan láti jẹ mùkúnnú àti ìgbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ti máa mú wá fún yín bó ti ń gbóná fẹlifẹli àti bó ṣe ń lọ nígboro ayé. Àwa ò ní jẹ́ kétí yín ó di sí gbogbo ẹ̀ pátápátá, òun là máa gbé yín débẹ̀. Bẹ́ẹ̀ bá sì ti tẹ̀lé ìkànnì yìí, ẹ jọ̀ọ́ jàre ẹ bá wa tẹ̀lé ìkànnì yìí láti máa jẹ ìgbádùn àwọn ìròyìn aládùn báyìí àti bó ṣe ń lọ nígboro ayé. Àdúrà gbogbo àwọn èèyàn náà ni wípé kọ́lọ́ má jẹ́ arógun ẹjọ́. Eléyìí ó ti wá fẹ́ kọjá ogun ẹjọ́ gan báyìí, nítorí wípé oríṣiríṣi ọ̀rọ̀ gan ló ti wá ń lọ́rantó lórí ayélujára nípa ikú Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà lọ́wọ́lọ́wọ́ báyìí. Folúkẹ́ Dáramọ́lá gẹ́gẹ́ bí a sì ti mọ̀ wípé níṣe làwọn méjèèjì súnmọ́ra wọn pẹ́kípẹ́kí àfi bí iṣan ọrùn. Òun náà ni ó ti wá gbóhùn sókè báyìí ní àtàrí báwọn ènìyàn ti mórúkọ rẹ̀ mẹ́nu sí nípa ikú Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ti wá gbóhùn sókè pa báyìí wípé kí olùṣọ́ ìtùnú wípé kó tiẹ̀ má fi orúkọ òun sí ọ̀rọ̀ náà, òun ò tiẹ̀ fẹ́ gbọ́ orúkọ òun lẹ́nu rẹ̀. Bẹ́ẹ̀ náà sì ni wòlíì Kẹ́hìndé Ọ̀ṣọ́bà lòun náà sọ wípé òun fẹ́ gbórúkọ òun lẹ́nu wòlíì ìtùnú, ìyẹn tó pe ara rẹ̀ ní ọkọ Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà, wípé àwọn ni wọ́n mọ bí wọ́n ti yanjú ọ̀rọ̀ ikú rẹ̀ sí kó tó wá di wípé ọ̀rọ̀ náà di pé ohun tó di pé gbẹ̀mí mì. Eléyìí bani nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀, kódà ó sì jẹ́ ohun tí ó gún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní pínpín ọkàn, àgàgà ní agbo òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá. tó Folúkẹ́ Dáramọ́lá ń jẹ́ kó yé àwọn ènìyàn wípé ọ̀pọ̀lọpọ̀ bí àwọn ti súnmọ́ra àwọn tó ní ìyẹn Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà àti Folúkẹ́ Dáramọ́lá báwọn ti súnmọ́ra àwọn tó, wípé lẹ́yìn ìgbà tí ó ṣe iṣẹ́ abẹ tí ó lọ yọ àwọn ohun tó wà nínú ọmú rẹ̀ yìí jáde tán, lẹ́yìn ìgbà náà wípé Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà kò padà sílé ara rẹ̀, oníṣe ni ó gba ilé wòlíì, ìyẹn olùṣọ́ ló gba ilé rẹ̀ lọ, ibẹ̀ ni ó sì ti ń gbé látìgbà náà. Ṣùgbọ́n nígbà tó ti yí oríṣiríṣi yìí mọ́ra, nítorí kí ló sì fi gbalé rẹ̀ lọ wípé òun ti dàgbà, ní pé ta ló fẹ́ òun ní irú àdúróbóhun ti tó yìí ní ọmọ ọdún 140, ìyẹn 41 years old. Ó lágbára o. Níṣe ni ó gbalé rẹ̀ lọ tó sì lọ ń dúró síbẹ̀ gẹ́gẹ́ bí aya rẹ̀. Lẹ́yìn ìgbà tí gbogbo àwọn nǹkan yìí ò ṣe mú mọ́ra mọ́ ni ló ṣe àbẹ̀wò tó sì pe Folúkẹ́ Dáramọ́lá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti ṣàlàyé ohun gbogbo tó ti ń ṣẹlẹ̀ sí. Ẹ wò ibi tí ara olùṣọ́ gangan ò ti wá mọ́ òun náà ni wípé ṣé ẹ mọ̀ wípé àwọn ènìyàn dáwó fún Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà nígbà tí ó fẹ́ ṣe iṣẹ́ abẹ yìí, léyìí tí Folúkẹ́ Dáramọ́lá gangan tóun náà ṣe agbátẹrù rẹ̀ nígbà náà, wípé àníṣe níṣe ni kí wọ́n dáwó fún ọmọbìnrin yìí láti ṣe iṣẹ́ abẹ ọ̀hún. Kẹ́ẹ̀bá sì gbàgbé nínú ẹ̀rọ ìfowópamọ́ rẹ̀ gangan ni wọ́n ṣe àwọn owó náà sí, tí ìṣì ṣe wípé bóyá Folúkẹ́ Dáramọ́lá gbà níbẹ̀, ṣùgbọ́n nígbà tí wọ́n ṣe àwọn iṣẹ́ abẹ yìí tán, àwọn owó díẹ̀ ṣẹ́kù léyìí tó jẹ́ wípé ó gbé lọ sí ilé
wòlíì ìtùnú ìyẹn olùṣọ́ni. Èyí ni látìgbà náà ni àwọn olólùfẹ́ rẹ̀ wọ̀nyí tí wọ́n ti sọ wípé kò tiẹ̀ bá àwọn sọ̀rọ̀ mọ́, wípé kódà ó tún gẹ́ wọn lọ́wọ́ láti máa rí òun bá sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ìyẹn ni wípé ó blọ́ọ̀kì ọ̀pọ̀lọpọ̀ wọn. tó lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ yìí wá ń lọ́rán tó tí kò tiẹ̀ ṣe é mú mọ́ra mọ́, ẹ̀yìn ìgbà náà ni ó kàn sí Folúkẹ́ Dáramọ́lá láti ṣàlàyé ohun gbogbo èyí tó ń ṣẹlẹ̀ sí. Bẹ́ẹ̀ bá sì gbàgbé wípé a dárúkọ wòlíì kan náà torúkọ rẹ̀ ń jẹ́ Kẹ́hìndé Ọ̀ṣọ́bà yìí ló bá pàdé ní orí ayélujára tóun náà jẹ́ wòlíì. àwọn wọ̀nyí òun ni ó sọ gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí fún kó tó di wípé ẹlẹ́mìí gbà á lẹ́nu rẹ̀. òun náà ní àrígbọ́ tá a ní amúwásétì gbọ́ yín. Folúkẹ́ Dáramọ́lá ti wá sọ̀rọ̀ sókè báyìí. Ó ní òun ṣe gbogbo àwọn ohun tí òun lè ṣe àti gbogbo àwọn ìrànlọ́wọ́ tóun lè ṣe fún Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà kó tó di wípé ó gbẹ́mìí mì, ṣùgbọ́n òun gangan fúnra rẹ̀ ni ó ṣe ara rẹ̀ bẹ́ẹ̀, àti wípé kò dára kéèyàn lọ máa fira èèyàn bọ ọkùnrin lọ́rùn. Èyí sì ni àwọn ohun tó sọ. Ó sì ti wá sọ fún wòlíì ìtùnú ni wípé kó má fi ọ̀rọ̀ òun sí ẹnu mọ́ o, àti wípé kó yọ ọ̀rọ̀ òun kúrò ní inú ọ̀rọ̀ òun, torí wípé àwọn ni wọ́n mọ bí wọ́n ti yanjú rẹ̀ kó tó di wípé ẹlẹ́mìí gbà á lẹ́nu Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Tẹ́ ẹ̀ bá gbàgbé, tẹ́ ẹ bá sì rántí dáadáa, ní a ti ń gbọ́ wípé Kúnlé Àfọ́ọ̀dù òun gangan fúnra rẹ̀ òun náà lọ sí ilé àwọn ẹbí Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà, ìyẹn láti lọ bá wọn kẹ́dùn. Nígbà tó débẹ̀ ẹ gbọ́ wéríwérí ọ̀rọ̀ mà bọ́ nígbà tó débẹ̀, torí pé gbogbo àwọn ohun tó ṣẹlẹ̀ pátápátá òun náà ni àwọn ẹbí Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà ni wọ́n yànnàná fún Kúnlé Àfọ́ọ̀dù láti ṣàlàyé fún bí gbogbo ẹ̀ bó ti lọ, bí iṣu ṣe kú, bí ọ̀bẹ ṣe kún, àti gbogbo ẹ̀ pátápátá òun náà ni wọ́n yànnàná fún Kúnlé Àfọ́ọ̀dù nígbà tí ó débẹ̀. Bẹ́ẹ̀ bá sì gbàgbé pé ní ọjọ́ 4 oṣù tí a wà yìí, ìyẹn oṣù kẹjọ, òun náà ni Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà ló gbẹ̀mí mì, àti wípé òun ni ọ̀rọ̀ rẹ̀ bọ́ sórí ayélujára wípé kò sí mọ́. Ọ̀rọ̀ yìí lágbára lọ́pọ̀lọpọ̀, kódà gbogbo bí olùṣọ́ni bó ti máa ń fi ìyà jẹ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà, gbogbo ẹ̀ pátápátá òun náà ni àwọn ẹbí rẹ̀ ni wọ́n yànnàná fún Kúnlé Àfọ́ọ̀dù, tóun náà sì bá wọn dárò lọ́pọ̀lọpọ̀. Kò wá tán síbẹ̀ o, kódà lẹ́yìn ìgbà tó wá kúrò tó bá wọn dárò tán, ó tún gba ọ̀dọ̀ hairdresser rẹ̀ lọ, léyìí tó ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún, èyí tórúkọ rẹ̀ ń jẹ́ Ọmọṣàléwá. Òun náà sì sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀, kódà ó fọ́gbà yánga pátápátá ni tó sọ gbogbo bó ti ń lọ. Ó ní lóòótọ́ òun àti Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà àwọn súnmọ́ra àwọn dáadáa, wípé òun sì ni ó jẹ́ bí àǹtí fóun ládùúgbò, kódà àwọn jọ máa ń ṣe àwọn eré kéékèèké orí ayélujára, èyí táwọn olóyìnbó máa ń pè ní kọ́ńtẹ́ǹtì, wípé níṣe ni ó mú òun gẹ́gẹ́ bí àbúrò lóòótọ́ òun sì tún jẹ́ onídìrí fún un, nítorí pé ilé àwọn ò jìnnà síra wọn, ní ọ̀dọ̀ òun ni ó ti wá máa ń ṣerun. Ó ní òun náà tún wá bónú sọ̀rọ̀, ó ní láti máa jẹ́ kí Kúnlé Àfọ́ọ̀dù ó mọ̀ wípé níṣe ni Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà máa mẹ́nu bà gbogbo àwọn ohun tójú rẹ̀ ń rí ní ilé ọkọ rẹ̀ yìí, ìyẹn nílé olùṣọ́, àtohun tí àwọn àbúrò ọkọ rẹ̀ máa ń fi ojú rẹ̀ rí ní ibẹ̀. Ó ní lóòótọ́ bóun náà bá sì wá lọ, tí òun bá wá lọ sí ilé ní òótọ́ òun kì í rí kí òun àtàbúrò ọkọ rẹ̀ yìí kí wọ́n jọ sọ̀rọ̀, ṣùgbọ́n lójú òun wọn ò lúrí lójú òun o, torí òun ti máa ń sọ wípé ọjọ́ tí òun bá ká wọn mọ́bẹ̀ níṣe ni òun ó da gbogbo ìbẹ̀rù tóun ó sì fọ́ gbogbo igba yánga níbẹ̀ pátápátá lọ́jọ́ òun. Ó ní ṣùgbọ́n láti ọjọ́ tóun ti máa ń wá lọ òun ò rí kí wọ́n ó lúrí, ṣùgbọ́n wọn kì í sọ̀rọ̀ lóòótọ́, ìyẹn ni wípé lóòótọ́ àárín wọn ò gún, ṣùgbọ́n òun ò rí kí wọ́n ó lórí. Àwọn ọ̀rọ̀ yìí òun náà ni Ọmọṣàléwá ló fi fọ́gbà yánga, ìyẹn fún Kúnlé Àfọ́ọ̀dù, tó sì yànnàná gbogbo ẹ̀ lẹ́yẹyọ. Ohun tẹ́yìn náà bá rí sí ẹ bá wa fi sábàlá àríwísí, àti wípé bó bá ṣe ń lọ gbogbo ẹ̀ pátápátá a ó máa gbé yín débẹ̀ lórí ìròyìn àti ní orí ìkànnì yìí. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì ọ̀hún o. Ṣẹ́yìn náà ti wá gbọ́ ohun tó ti ṣẹlẹ̀ sí ọmọbìnrin tó pe Mobimpe lágàn. Bẹ́ẹ̀ bá gbàgbé pé ní nǹkan bí oṣù díẹ̀ sẹ́yìn ní ọ̀rọ̀ kan bọ́ sórí ayélujára wípé ọmọbìnrin kan tó jẹ́ àwọn tó máa ń gbé ìròyìn orí ayélujára, ìyẹn tí wọ́n máa ń pè ní bloggers,
ló bá bọ́ sórí ayélujára ló bẹ̀rẹ̀ sí ní sọ àwọn kò bákùngbé ọ̀rọ̀ sí Mobimpe tó sì bẹ̀rẹ̀ sí ní pè lágàn. Ó ní kó jẹ́wọ́ ohun tó fi lé ọmọ rẹ̀ ṣe fáwọn èèyàn kí wọ́n lè mọ ohun kan tí ó ń ṣẹlẹ̀ gangan, kó yé fi òrídí kọ́bọ̀ lójú fún gbogbo àwọn. Ó ní àgàn pátápátá òun ni Mobimpe àti wípé kò tiẹ̀ lè bímọ wọn àti àwọn ọ̀rọ̀ kò bákùngbé bẹ́ẹ̀ òun ni ó kọ sí orí ayélujára tọ́. Mobimpe ò ṣe méní kò ṣe méjì níṣe ló gbé ọ̀rọ̀ náà ló gbé bọ́ sórí ayélujára pé ẹ̀yin olólùfẹ́ òun abẹ́ ẹ̀ wá rí nǹkan tí ọmọbìnrin yìí tó kọ nípa òun sí nínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun ló bá gbé jáde síta o ló bá ń ṣàlàyé nípa rẹ̀ tó àsìkò òun sì lásìkò tó ń ṣe ìpolówó eré rẹ̀ tó pe orúkọ rẹ̀ ní ìyanu mi. Kódà ọmọbìnrin ọ̀hún tó fi sọ̀rọ̀ sí i wípé ọmọ bíbí ló yẹ kó jẹ́ ìyanu rẹ̀ àti wípé ó tún wá ń ṣe bó ṣe wù ú, ó tún ń ṣe fùlẹ́ńgẹ́ níṣe ló tún ń gbé eré jáde wípé kò lójútì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọ̀rọ̀ yìí bó ti bọ́ síta kódà Mobimpe kò tiẹ̀ fi ṣètè pa kò sì fi ṣèrògbà níṣe ni òun kàn sọ fáwọn olólùfẹ́ rẹ̀ wípé kí wọ́n má dá lóhùn àti wípé ó ní bí àwọn èèyàn míì bí wọ́n ṣe ti máa ń pinnu pẹ̀lú ọkọ wọn. Àwọn olólùfẹ́ méjì míì á máa pinnu wípé àwọn á dúró bóyá fún ọdún 3 kó tó di pé àwọn á máa bímọ káwọn lè rí bí mójútó àwọn nǹkan kọ̀ọ̀kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ̀. ọ̀rọ̀ yìí òun náà ni ó bọ́ sórí ayélujára. ọmọbìnrin ọ̀hún fúnra rẹ̀ ó ti wá bọ́ síta báyìí láti bẹ̀bẹ̀ nítorí wípé ọ̀rọ̀ tó sọ ọ̀hún àwọn ọ̀rọ̀ tí ò tiẹ̀ dùn gbọ́ sétí rárá òun ni wípé ṣe bí Ọlọ́run ló ń ṣọmọ. bẹ́ẹ̀ sì la rí bí àwọn olólùfẹ́ Mobimpe gangan báwọn náà ti yabo ìkànnì rẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ àwọn kò bákùngbé ọ̀rọ̀ sí léyìí tó jẹ́ wípé Mobimpe gan ló tún ní láti máa mú orí àwọn olólùfẹ́ rẹ̀ yìí wálẹ̀ wípé kí wọ́n fi sílẹ̀ sí tiẹ̀ ohun tí ó mọ̀ òun náà ni ó ń sọ yẹn. ọ̀rọ̀ ọ̀hún lágbára lọ́pọ̀lọpọ̀ kódà níṣe ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbà á bí ẹni gbàgbá ọtí ní orí ayélujára. àṣírí tó tún wà ń bẹ̀ tí Mobimpe tú síta òun náà ni wípé ó ní ọmọbìnrin yìí ti wà ní inú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun ìyẹn DM ẹ̀ tó ti bẹ̀rẹ̀ sí ní tẹ àtẹ̀jíṣẹ́ sí tó ti ń tọrọ bárà ní ọwọ́ òun tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé kóun ràn òun lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó tó di pé wá bọ́ sórí ayélujára láti máa bà á lórúkọ jẹ́. èyí ni àwọn ohun tí ó sì sọ nípa ọmọbìnrin ọ̀hún tọ̀. àwọn olólùfẹ́ rẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ kódà àwọn akẹgbẹ́ rẹ̀ lágbo òṣèré wọn ò dẹ́kun láti máa sọ kòbákùngbé ọ̀rọ̀ padà sí ọmọbìnrin ọ̀hún ní ẹ̀yìn ìgbà tí Mobimpe tó fi ọ̀rọ̀ yìí sórí ayélujára. èyí náà la sì rí gbọ́ ta ní ká mú wá sétí gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa gbogbo tọ̀. ohun tí Mobimpe wá ṣe fún àwọn ìbẹ́ta lórí ayélujára lẹ́nu ọjọ́ mẹ́ta yìí òun ni pé níṣe ló kọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló bá di ilé ayàwòrán ìyẹn photo studio ló bá lọ yàwòrán fún wọn tí ó sì gbé wọn sí orí ayélujára tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ tán sì ń gbóṣùbà káre fún tán sì ń kan sára sí wípé ńṣe ni ó tiẹ̀ ń ṣètọ́jú àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yìí dáadáa kódà níṣe làwọn wọn ń dán tó sì ń jọ̀lọ̀ sí lójoojúmọ́. láwọn kan bá tún ṣe àmì ìfẹ́ ni wọ́n bá tún ṣe sí wípé kí ló nǹkan tó wá ṣe gangan kí ló ṣẹlẹ̀ gangan tí kò fi mú Lateef Adedimeji lọ́wọ́ tó fi jẹ́ pé òun nìkan ló gba ilé ayàwòrán lọ láti lọ yàwòrán fún àwọn ọmọ yìí ìyẹn àwọn ìbẹ́ta. èyí náà ni ohun táwọn olólùfẹ́ rẹ̀ ń gbé pò yẹnu wọn ní ó kú iṣẹ́ takuntakun bó ti ń ṣètọ́jú àwọn ìbẹ́ta nì wípé Ọlọ́run ó sì tún máa fún tọ́jú sí i tọ́. wọ́n tún wá ní àwọn tí ń retí ọjọ́ tí ìkómọ àwọn ìbẹ́ta yìí ó jẹ́ pé kódà àwọn ti gbẹ́nu sókè àwọn ti retí àwọn remúremú ṣùgbọ́n àwọn ò tí ì gbọ́ nǹkan kan. wọ́n ní àwọn fẹ́ kí wọ́n fi ọjọ́ léde fún àwọn ní ọjọ́ tí wọ́n ó ṣe ìdúpẹ́ ìkómọ àwọn ìbẹ́ta yìí. òun náà sì ni àwọn olólùfẹ́ wọn ni wọ́n ń retí lórí ayélujára lọ́wọ́lọ́wọ́ báyìí. òun náà ni ohun tá a rí gbọ́ tá a ní ká sì gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa tọ̀ kì í dùn kó pọ̀ ṣókí báyìí òun náà lọ bí oge. ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún ìfarabalẹ̀ yín kò ní ju báyìí lọ lórí ìròyìn tòní. etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́. àwa náà tá a mú ròyìn náà wá fún yín a máa rí yín bá ní gbogbo ìgbà a ò sì ní ṣaláwàtì ara wa. ẹ ṣé púpọ̀ o ó dìgbà kan náà o ó dàbọ̀.